Akínsọ́lá Nurudeen Adékúnlé lórúkọ tèmi. Alhaji orúkọ ni wọ́n ń pè ní Mátàgbàmọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Àwa wá láti Kingston Media Television, online television lórí YouTube. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú fẹ́ wa. Orílẹ̀-èdè Nàìjíríà ni àwa wà yìí ní Idi-Iroko bọ̀dà. Ìyẹn bọ́dà Nàìjíríà sí orílẹ̀-èdè Benin Republic, ibẹ̀ ni a wà báyìí. Láti bí òru jẹta ní òkìkítì kan ní orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n ṣí bọ́dà, wọn ò sí bọ́dà. Ó dàbí eré, ó dàbí àwàdà lójú àwọn kan, ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́. Ibẹ̀ làwọn wà báyìí o, ó confam àwọn èèyàn ń lọ, wọ́n ń bọ̀, oníkálukú ń jáde, ó ń wọlé sí orílẹ̀-èdè Benin Republic. Kò sí rọ́mbẹ̀, ohun tó kàn ṣẹlẹ̀ ni wípé ọ̀rọ̀ kátàkárà, káru ẹrù wọlé, káru ẹrù jáde, òun nìkan ni àti ìrí kí ó máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n pé wọ́n ṣí bọ́dà Idi-Iroko, kì í ṣe àwàdà, wọ́n ṣí tí oníkálukú ń gba ibẹ̀ kọjá, tí wọ́n dẹ̀ ń gba ibẹ̀ wọlé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ní eléyìí tó túmọ̀ sí wípé atẹ́gùn àlàáfíà, atẹ́gùn ìrọ̀rùn ó ti dé bá gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀. Bó ṣe rí nìyẹn, kì í ṣe àwí asán mọ́ pé ó ṣẹlẹ̀, ó rí lè ṣẹlẹ̀ ni o. Ṣùgbọ́n tí ẹ jẹ́ ká súnmọ́ àwọn èèyàn wa kọ̀ọ̀kan ní Idi-Iroko níbi tá a wà yìí, ká fi ọ̀rọ̀ ká fi wá wọn lẹ́nu wò, nítorí pé yóò sojú àwọn kan kòró nígbà tí wọ́n ń ṣí bọ́dà yẹn gan dà sílẹ̀. Ẹ má bá mi ká lọ, ẹ má bá mi ká lọ. Wọ́n kúkú wá gbà ẹ́. Àwa lẹ́nu ẹ̀. Ọlọ́run tó ní kí tẹ́lẹ́sẹ̀ òwò ó máa kọjá, ká máa lọ ká máa bọ̀, yóò jẹ́ kí ti ọrọ̀ ajé náà yóò jẹ́ òsì sílẹ̀. Torí pé tí ìlú kan bá kọ̀ tí ò bá lù kàn ṣe, ìyà ó jẹun. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé kájọ máa ṣe síra wa. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ ṣe àdúpẹ́. So now ẹ̀yin lè ṣe bẹ́ẹ̀ ṣe wà yìí lè mọ̀ yín rí. Bẹ́ẹ̀ni. So station wo ni ẹ̀yin ti wá fẹ́ ṣe wà yìí? Kingston Media TV online television lórí YouTube. Ní ìlú wo? Ọmọ Ìbàdàn ló ní Nàìjíríà. Ọmọ Ìbàdàn ní iléeṣẹ́ yẹn bolówà. Ó wà online television. Online television. Bẹ́ẹ̀ni, tí gbogbo yín tẹ́ wà ń bí tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa, a mọ̀ bá yín subscribe ń sìn tẹ́ mọ̀ rí gbogbo tí wọ́n tàn. Náà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo pé gbàtẹ́ dé ọmọ ọdún lẹ́bà, alihamudulilayi. Nǹkan tó ṣẹlẹ̀ sí ni pé nínú ìlú wa yìí, ìyà tó jẹ wá níbí, ẹ wo filling station yìí, wọ́n pè é kọ́nà yìí. Bẹ́ẹ̀ni. Ṣé èèyàn lè yẹ kó máa jókòó síbẹ̀ ni àbí epo lè yẹ kó máa tà á bẹ̀? Epo ló yẹ kó máa tà á bẹ̀. Náà àtúndì kan bẹ̀rẹ̀ tó tà. Á dé bẹ́ẹ̀. Mi ò bá yín lọ o. Ẹ má bá wa lọ. Iṣẹ́ ti wà ní. Now gbogbo ìlú yìí ṣá, gbogbo ìlú yìí láti bí ìdè. Ẹ kọjú sí kámẹ́rà ẹ̀dá. Láti bí ìdè Ajílété ní kí n ti dúró. Ibẹ̀ kò sí ilé epo. Ẹ wo òun lọ gbé síbẹ̀ 800. Epo tó wà ló kátà. Eléyìí tí wọ́n ń tà lórí ìta yìí. 800 lẹ́wọ̀ yẹn o. Àpò mẹ́rin. 800 òun lẹ́ ń wò yẹn. So now àpò mẹ́rin àwa lọ́kadà. Padà sí bí ọmọ yìí, á padà lọ bẹ̀rẹ̀. So àwa lọ́kadà èrò èlò làwọn gbé pépé yẹn tó tọ́nu mú kẹ̀kẹ́. Ó ga o. Ọrọ̀ ajé fàyàwọ́ náà dẹ̀ ní dábàá tó sọ pé a tó fẹ́ ṣe bọ́ọ̀ bá yìnbọn fún mo ti sọ lẹ́ẹ̀kan bọ́ọ̀ bá yìnbọn fún yín wọ́n á fọ́ yín ní gift. Olúwa. So now bá a ṣe wà ní ẹjẹ bá a jẹ́ kọ́ mọ̀. Irọ́ ohun tẹ́ ń sọ yìí, ẹ mọ̀ pé bí a ṣe ń sọ yìí, nígbà tábà fi rí wákàtí kan sí méjì sásìkò tá a wà yìí, wọ́n ń gbọ́ yín l'Amẹ́ríkà, wọ́n ń gbọ́ yín ní UK, wọ́n ń gbọ́ yín ní France, wọ́n ń gbọ́ yín ní India, wọ́n ń gbọ́ yín ní China, all over the world ni wọ́n ti ń gbọ́ yín. Mátàgbàmọ́lẹ̀ lẹ bá pàdé. Mátàgbàmọ́lẹ̀ wà. Àlùlù náà ti bá kó. Mr. Fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀. Mo tún sọ ẹni tó bá ní Android lọ́wọ́ níbí báyìí kí n tó kúrò láti confam òṣèré lè mi pèdèpèdè ní mí, mo ń ṣe record, mo ń ṣe film, mo dẹ̀ tún wá jẹ́ pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣàn. Online television tèmi gangan personally òun ni Kingston Media Television tàdé fi ń gbé gbogbo tó ń lọ lágbàáyé. Bá mi contact ẹ. Kings ẹ lè gba nọ́mbà mi gan tẹ́ ẹ bá fẹ́ nọ́mbà mi WhatsApp nọ́mbà èmi á máa send àwọn fídíò wa sí yín ẹ lè confam pé ọmọ ìyá yín lélẹ́yìn. So gbogbo bàtẹ́ mi bá ti wọ̀ Idi-Iroko wa mo ti mọ̀ pé mo dọ́dọ̀ àwọn ọmọ ìyá mi mo mọ̀ pé mo rí lédè sí so kò sí wàhálà iṣẹ́ tiwa iṣẹ́ connection ni a gbọ́dọ̀ máa mọ̀yàn ni bílẹ̀ bá ṣe ń sún tílẹ̀ mọ́ làwa gbọ́dọ̀ máa mọ̀yàn Ìbàdàn tẹ́mi ti wá Ọlọ́run ní kí n mọ̀yàn so a tún ti mọ̀ yín náà bí nìyẹn àjọṣe wò dẹ̀ ní bàjẹ́ títí láíláí ẹ ṣé gan wọ́n máa gbọ́ yín ní Kingston Media Television
wọ́n á gbọ́ yín ní Kingston Media TV lórí Facebook, wọ́n á wò yín lórí Kingston T on Instagram and Twitter. Bẹ́ẹ̀ la ṣe máa pín ó máa kárí ẹ̀yin náà ó rí láìpẹ́ ẹ ṣe gan, inú mi dùn gan ìbáwá dá sí ohun tá à ń gbọ́ náà nìyẹn ẹ̀rẹ̀ tí bá wà ní ọ̀nà náà torí pé àjòjì gbogbo kan ò ní mọ sàárè àpọ̀jù ẹ̀yin lẹ́yìn wà ń bí ẹ̀yin lẹ́rìí tó ṣẹlẹ̀ ẹ̀rẹ̀ ti ṣàlàyé kò síyàn bẹ́ẹ̀ àwọn òjẹ̀ káyé gbọ́ ẹ ṣé gan ni bàbá mi mo dúpẹ́ gan o ẹ ṣé gan ni. ẹni nǹkan kan tẹ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ epo. àmọ́ wá ìtàn ti ilé epo wa. ẹ sọ̀rọ̀ sókè dáadáa. àmọ́ oríṣi tó fi ti ilé epo wa adẹ̀wà ní abẹ́ Nàìjíríà náà la wà láti gbà tó yẹ ti ilé epo wa ààrẹ kò lò. ẹ máa dárúkọ bí táwa lò ẹ dárúkọ bí táwa. nínú Idi-Iroko wọ́n fún wa 20 kìlómítà 20 kìlómítà tó fún àtàbáyé lọ epo àwọn kọ́sọ́ọ̀mù òjẹ́ ká kọjá iṣẹ́ náà pa wá gbogbo àmọ́lọ́mọ́ ti jóná nítorí ọ̀rọ̀ epo yìí ọ̀pọ̀lọpọ̀ ti kú nítorí ọ̀rọ̀ epo yìí nílé epo nílé ọkọ̀ sọ́fàpọ̀ 800 láàrin lè ní Idi-Iroko 800 lára kò tiẹ̀ pé 1 litre 800 lára wàhálà kọ́sọ́ọ̀mù ti pọ̀ jù lọ́nà tó ní wọ́n lára kó wọ́n tiẹ̀ jẹ́ ká jẹun bẹ́ẹ̀ ni 1 litre nílé 800 náà ń ta fún wa. èyí ò pé lítà kan. bẹ́ẹ̀ ni kọ́ńtínò bí dáa ni bá ṣe wà ní Idi-Iroko àwọn olóòtú wọ́n ti dájúgbà tí Buhari ti wọlé wọ́n ti tilé epo fún wa láti ìgbà yẹn náà 20 km tó fún wa ẹni tó bá lọ ra 10 litre lásán kò lè gbé wọ̀ Idi-Iroko yìí kọ́tọ̀ fẹ́ gba olórí ẹ̀ migration fẹ́ gba olórí ẹ̀ lórí 10 litre kó tó wọ̀ Idi-Iroko yìí kó tó débì sọ́fà ti pọ̀ jù. ìjọba ti yí padà kí lẹ wá fẹ́ kó ṣẹlẹ̀ báyìí. a fẹ́ kí gbogbo ẹ̀ kó rọrùn bàtà àti wà ní àtẹ̀wà bí bẹ́ẹ̀ àní gómìnà níbí gangan ló wà lójú wa tí tá bá ní gómìnà kò yẹ ká máa sọ́fà Ogun State lálága kanṣu. Alága ní gbogbo tó bá yẹ campaign nìkan ló máa wá sí. aṣojú ilé ìgbìmọ̀ aṣòfin yìí kò họ́lẹ̀ yìí kò họ́lẹ̀ yìí wọ́n lẹ̀ yìí tó bá yẹ campaign nìkan ló ẹgbẹ́ Sita tó ẹgbẹ́ Bọ́sà ló ẹgbẹ́ ogbẹ́. ẹ jẹ́ ká sọ kó yé wa kó lè yé gbogbo àwọn tó ń gbọ́ wa. bẹ́ẹ̀ni. nítorí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí inú afẹ́fẹ́ là ń sọ sí. àwọn tó lè dìde sí ọ̀rọ̀ yìí àwa lè mọ̀mọ̀ wọn tí wọ́n kàn rí fídíò pé láwọn tí wọ́n lákùn tí wọ́n làkà tí wọ́n jẹ́ ọmọ bíbí Idi-Iroko yìí táà náà sì lẹ́nu nínú ìjọba. Ìtí mò ń béèrè ni pé bí Idi-Iroko ṣe wà kò gbọ́dọ̀ mọ́ ní aṣojú ilé ìgbìmọ̀ aṣòfin kò gbọ́dọ̀ mọ́ ní alága kanṣu ṣé bẹ́ẹ̀ ń ṣe dúró ẹ̀ mórúkọ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n dìbò ní Idi-Iroko yìí. ẹ̀sà ọ̀rọ̀ tẹ́ béèrè yẹn kì í jẹ́ pé bóyá àmọ́ wọn kì í jẹ́ pé àmọ́ wọn wọ́n dẹ̀ wà bẹ́ẹ̀ tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn náà wọn ò rí nǹkan kan ṣe sí sẹ́ẹ̀ kò yé yín wọn ò rí nǹkan kan ṣe sí. ẹ bá ìjọba sọ̀rọ̀ báyìí. ìjọba ń gbọ́ ọ̀kan tí mo sọ. ìjọba tuntun ní ìlòdè ẹ sọ̀rọ̀ sí ní kíní. Ajíjàgàbán ẹ sọ̀rọ̀. gbogbo àwọn tẹ́ ń sọ yẹn àwọn ò mọ̀ wọ́n àti ẹ̀ mọ̀ wọ́n kílẹ̀ pé sí náà ilé kílẹ̀ pé. mo ní aṣojú bẹ́ẹ̀bi ṣe wà yìí nípínlẹ̀ Ògùn. bàbá bẹ́ẹ̀bi ṣe wà yìí lẹ́yìn gọ́vnọ̀ àti pírẹ́sidẹ́ǹtì tí mo mọ̀ pé mò ń gbọ́ wọn pé àwọn ni ìjọba lẹ́ni gbogbo àwọn tí ó kù tí ẹ̀ ń sọ yẹn tí wọ́n bá wà ní ìyálé gbogbo ìyálé yóò lè máa jẹ wá sẹ́ àwọn wọn ò sí àti ẹ̀rí wọn àmọ́ wọn kú ìdíwú ta ni wọn àárí wọn. tó àwọn náà tó dẹ̀ rán wá náà àárí níbọ̀dẹ̀ àárí kíní kan àárí ìjọba tẹ̀ tó stéèjì kan wá ní ká lọ dìbò gbogbo à lọ sínú láyé à lọ kóòdì à lọ ṣe gbogbo ẹ̀ ń wò wá lójú kó máa wòrán ti Kingston Media TV ẹni sùúrù Idi-Iroko la wà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín òkìkí tó kàn tí àwa gbọ́ ló mú kí iléeṣẹ́ Kingston Media TV ká gbéra pa ká mọ̀ bọ̀ ní Idi-Iroko ṣé tòótọ́ ni ṣùgbọ́n bàtà dé ibí yìí ní tá a bá wá ọ̀tọ̀ ṣùgbọ́n wọ́n ní ẹni tí ọ̀rọ̀ ń dùn ẹnìkan kì í fi ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ ń dùn àwọn ọmọ bíbí Idi-Iroko àti àwọn olùgbé bẹ̀ wọ́n ń ṣàlàyé pé àwọn ilé epo tó wà ń tòsí bí títì paná wà ẹ wo epo tí wọ́n ń tà fún wọn ní lítà kan 800 naira tọ́lá kàdàbà rẹ̀ lé mélòó ni ó dà sọ́kadà èló ni ó fi pa torí Ọlọ́run wọ́n máa ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀yin tí ẹ jẹ́ alágbára tẹ́ ẹ jẹ́ ọmọ bíbí Idi-Iroko tẹ́ ẹ lẹ́nu nínú ìṣèjọba ní ìpínlẹ̀ Ògùn àti ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ dìde sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí torí pé wọ́n ní ẹ ti ṣètò òbò ìṣẹ̀dé ẹni tí ó wọlé sì ti wọlé iṣẹ́ ti di ọmọ aláṣẹ jẹ owó dẹ̀ ti di ọmọ aláṣẹ là ní tí à ń kó ìka fún yín sí
òní káyé ó lè dé àwọn mẹ̀kúnnù lọ́rùn àwọn mẹ̀kúnnù ló ń sọ̀rọ̀ yìí o tí wọ́n jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe ni wọ́n fi bọ́ ìyàwó àti ọmọ ṣé ẹ máa yẹ ọ̀dọ́ tó ti dìdàkudà látàrí pé kò sí tí wọ́n fẹ́ jẹ ogunlọ́gọ̀ ló níṣẹ́ ọwọ́ ẹlòmíì kọ́ṣẹ́ ó tó méje ṣùgbọ́n gbogbo méjèèje Coca-Cola náà ni o ló ṣe ẹlòmíì ìdánwò onímọ́tò ló ṣe ẹlòmíì ìdánlọ́kadà tẹ bá wọ ẹlòmíì wẹ́dà ni o bábà lẹ lòmíì àti àwọn iṣẹ́ ọwọ́ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níbo là ń lọ ní títà lẹ́gùn ọdún ọmọ alágbọ̀n padà rẹ̀ tàjẹ́ pọ̀ ìjọba ọdún mẹ́jọ jẹra Muhammadu Buhari akẹ́kẹ́kẹ́ ayanyanyan ó padà tán náà ni o tuntun míì ló tún bẹ̀rẹ̀ yìí o báwo ni àwọn èèyàn wa nídìí ìrókò ṣe gbáyé gbádùn ilé epo ń bẹ ṣùgbọ́n wọ́n ti pa ẹnu wọn náà wọ́n fi sàbí kílẹ̀ wí abẹ́yìn kọ́ lẹ sọ bẹ́ẹ̀ èyí tí wọ́n ń tà fún wọn rèé kò pé lítà kan wọ́n sì dìbò wọ́n sì ń retí àti jèrè ìjọba ẹ dìde sọ̀rọ̀ wọn nídìí ìrókò ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ ká ju eléyìí sí gbòòrò ayé yóò dé lu èbò yóò dé fi wé ẹ jẹ́ ká wo ohun tí ó padà wá lágbára Ọlọ́run kò sí wàhálà ẹ ṣé gan mo dúpẹ́ ẹ kú fẹ́ o bàbá. ilé ìjẹun mọ́tò débi báyìí kẹ́hìndé máa fẹ́ kó gbogbo arúgbó ta pure water. ìjọba ọ̀dà gbogbo arúgbó kiri pure water kò dáa ọmọ olùkọ́ dáa. Jàgàbá èrè láyà yìí àti Ṣètìmà. àbẹ̀yọ̀ jẹun ọmọ náà kò wọ́n dé Ṣàngó epo dé 100 900 ṣó dáa wọ́n pàmò kúndùn lẹ́kùn. ẹ bọ́dà tí wọ́n ṣí ń kọ́. bọ́dà ṣé bá ṣe ni wọ́n ṣe bọ́dà nìyẹn wọ́n ṣe bọ́dà wọ́n gbọ́dọ̀ ló wà ń bẹ̀ tọ́mọ̀ ọdún bẹ́ẹ̀ kọjá wọn ní kọ́ máa sanwó lórí bí àwọn lè kí wọ́n ní kọ́ sanwó lórí àwọn ọmọ kéèké kiri àtàwọn ọmọ gbọ́dẹ̀ náà ń gẹ́ náà 100 náà 200 lọ́wọ́ wọn. ẹ má dàbí lu gbogbo arúgbó do ní gbèsè sí wọ́n ti gbá nígbà pure water. dádì kámẹ́rà ń gbẹ gbàgbé dádì ẹ wo kámẹ́rà pure water bá jì kọ́ńdẹ̀nà náà ń jẹ lórí àbí 15 naira wọ́n dẹ̀ tún máa gbowó lọ́wọ́ náà. tí wọ́n bá ti kiri wọnú bọ́dà. tábà kiri àbí tábà wọ́n máa lọ gbẹ́nu gbọ̀lọ́ ní o ó ní o tá máa gbé báàgì kan iná ò sí ní Nàìjíríà báyìí lẹ́rú gan wà ní chẹ́ẹ̀jì abájọba ní sọ̀rọ̀ láti gba ókè kò sí iná láti second time amosu. dádì dádì ẹ sọ̀rọ̀ láti second time amosu. ṣé di ìrókò yìí. afẹ́ chájì fóònù sí 100 naira 150 là ń chájì bá ń fóònù. gbé ojú obìnrin yìí kí lẹ sọ. 150 là ń chájì fóònù 150 100 naira là ń chájì fóònù. kò sí iná bíbà yìí 150 là ń chájì fóònù. láti second time amosu. 150 là ń chájì ìdí ìrókò fóònù ti 100 ní naira ilé. là ń chájì rárá. àníná kí ló dé kò dáa. Gbẹ̀ngà Daniel ló jẹ́ ká nínú. Gbẹ̀ngà Daniel. Ayé Gbẹ̀ngà Daniel láti lo náà gbẹ̀yìn. ẹ wo bí ẹ bá ń ìgbàlódé dárúkọ yín sà. Èmi orúkọ mi ni Ìdòwú Ọlákúnlé. ọmọ bíbí ibo lẹ́yìn. Ọmọ bíbí Ìdíròkò yìí. ìdí ìrókò wa lo iná. Àánú lọ. iná ìjọba. àlóná ọjọ́ tó náà Tó bá múná fún wa. ẹ wo Farabalẹ̀. Tó bá múná fún wa lẹ́nu. Tó bá di ọ̀sẹ̀ mẹ́ta wọ́n tún mú wọn. Wọ́n sì wọ́n sẹ̀ ń gbowó náà. látàrí ìjọba wo. níbo Àti Gbẹ̀ngà lọ náà Daniel. sí láti second time amosu láti lo náà. Pé iná ó stable Ayé Gbẹ̀ngà Daniel ni. ó dà ìjọba yí padà kí lẹ fẹ́ kí ìjọba Jàgàbá báyìí. kọ́ bá ṣe kó dẹ̀rọ ìjọba Dàpọ̀ Abíọ́dún gómìnà Ògùn. Àwọn àṣẹ kó Ògùn ó ti kà wá kún another country. wọ́n ti kà wá kún àlọ́dá kan wọ́n ti sọ fún wa wípé Wọ́n ti wà rárá. pé di ìrókò èsè Nàìjíríà. bẹ́ẹ̀ ni Nǹkan tó mi kọ̀ mọ̀ pé Ọlọ́run máa dá sínú ọ̀rọ̀ wa. Àti rán ọmọ kan lọ́bẹ̀. Báyìí. tẹ́ ẹ dìbò fún nínú ìjọba tuntun yìí tó jọ ọmọ bíbí ìlú yìí. Lórúkọ ẹ̀ ń jẹ́ kí lẹ pé City site Oyèdélé. City site Oyèdélé. Òun náà ń gbọ́ á máa gbọ́ báyìí kó rántí wa o nínú ìjọba yìí o kó rántí wa nínú ìjọba yìí Ọlọ́run á ràn lọ́wọ́ o. Àbújá lẹ́ràn lọ àbílẹ̀ ìgbìmọ̀ aṣòfin. Ilé ìgbìmọ̀ aṣòfin ló lọ. Tìpínlẹ̀ Ògùn. Kó rántí wa o nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run á bá ràn lọ́wọ́ o. Ọlọ́run á jà fún gbogbo Ìpókíà local government yìí àwọn alálẹ̀ Ìdíròkò yìí wọ́n á jà fún kó rántí wa. àmín. Òun lónà lè ṣe àti ikọ́ tí ń gbé bàbá yìí Yáyì náà ó náà fẹ́ Yáyì lókìkí. ó náà fẹ́ try fún wa kọ́lọ́run jẹ́ kó ràn wọ́n lọ́wọ́ kó rántí wa nǹkan tó ṣe. kí ló yẹ ti Yáyì. Kí ni sẹ́nitọ̀ ló lọ. sẹ́nitọ̀ Yáyì.
ní Ogun State kí wọ́n rántí yín nídìí ìrókò. wọ́n rántí wa nídìí ìrókò torí gbogbo lérí tó ń ṣe ni pé àwọn rántí wa. mo wá bí Ọlọ́run wíwá tiwa síbí lénìí Ọlọ́run yóò fi pọ́n wálé wíwá èmi sídìí ìrókò lénìí Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ mọ ìyàtọ̀ tọ́lọ́run bá ṣe tó bá fẹ́ pín ẹ̀dá. kí ló tún dé ẹ fẹ́ kọ́mẹ̀ntì lórí ẹ̀. òpé wá ní ìjà o. níbo ni Nàìjíríà. tó bá ti start kó sọ fáwọn. Let them comment.